bá mi wá ìgbín, ó máa wá ìgbín yẹn kó pọ̀, ó máa fọ nídìí báyìí, wàá gba omi ẹ̀ sínú cup, ẹ lè gba omi ẹ̀ kó pọ̀, ẹ lè rí 1 litre, ẹ lè rí jù bẹ́ẹ̀ lọ. Wá bá mi mix black seed oil, ó máa bá mi mix ẹ̀ pẹ̀lú ẹ̀ àti virgin olive oil, black seed oil abatu sauda àti virgin olive oil seitun. Ẹ mix ẹ̀ mọ́ omi ìgbín tẹ́ ẹ gbà tẹ́ ẹ fomi là rárá, ẹ mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ kó dẹ̀ gbọ́ tán yóò sí ọ láǹfààní. Àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 20 44 23 76 80 20 44 23 7680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ó ṣe pàtàkì ẹ máa fi nǹkan sákàǹtì àwọn ọmọ aláìní. Olúwa ni ẹ ti sàrà síwájú kájọ àlégbà. Now, ikú nìkan ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó papọ̀, ikú nìkan ni kò lè wò. Confirm lèmi ń sọ fún ẹ, èmi ò ní fún yín ló fọ yín ti tèmi ẹ mọ̀. Ikú nìkan ni kò lè wò. Ṣùgbọ́n ó wà effective gan tí wọ́n bá lò fún stroke. Ó tètè ń ṣiṣẹ́ fún stroke. Ṣùgbọ́n gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún. Ẹni tó ní BP tó bá ń lò, tó bá lọ ṣe kí ni wọ́n sọ pé nǹkan tó ń lò kó ètò lọ́la ló pé BP ẹ̀ ó tuntun wálẹ̀ jù. Oríṣiríṣi nǹkan la máa fi ń treat, gbogbo níṣe ni. Ṣùgbọ́n ó yára ń ṣiṣẹ́ fún stroke. Ẹni tó ní stroke tẹ́ bá ń fún mu láàárọ̀ tẹ́ ń fún mu lálẹ́ tẹ́ tó fi ń pa lára. Bí ìsìnìláì tààlà pẹ̀lú ìyọ̀dẹ Ọlọ́run, stroke yóò fi ilẹ̀ bó ṣe wù kó mọ. So báwo lẹ́yìn fẹ́ máa lò? Ẹ mu ṣíbí méjì láàárọ̀, ẹ mu ṣíbí méjì lọ́sàn-án, ṣíbí méjì lálẹ́, àbí ká ṣe báyìí ẹni tó bẹ́ kèsì ẹ̀ critical kó kọ̀ọ̀rọ̀ máa mu gas cup ló fi jẹ́ pé omi ìgbín yẹn máa pọ̀. Black seed oil yẹn náà ó lè tó bí 3, virgin olive oil náà lè tó bí 3, omi ìgbín yẹn náà pọ̀, wá mix ẹ̀ á pọ̀, ẹ ṣéèkì ẹ̀ pọ̀, ẹ máa fi rọ́ọ̀bù ara, ẹ máa mú kódà ó tún lẹ́mìí òkùnkùn jìnnà. Kí lẹ́ ń sọ yìí? Ikú nìkan ni kò lè wò, ó láti ní nílé. Ikú nìkan, ẹni tí nǹkan kan ò ṣe tó bá mú yóò mọ̀ bẹ́ẹ̀ lálàáfíà ni. Tó rọra ń lò wẹ́rẹ́ bóyá òun lò ṣíbí méjì, ṣíbí kan, ó kàn kan lẹ́nu everyday, ó dẹ̀ tún fi ń para, ó lè fi para sùn lálẹ́ kó wẹ̀ lọ́jọ́ kejì. Ó wà effective gidi, both natural and spiritual ló ń ṣiṣẹ́ fún nǹkan tí mo kà yẹn. Omi ìgbín original, ẹgbà omi ìgbín, black seed oil abatu sauda, India ń pè ní kalonji, virgin olive oil original, seitun là ń pè lárúbáwá. Nǹkan mẹ́ta yẹn mix ẹ̀ papọ̀ nílé, ó ṣiṣẹ́ fún stroke, gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún. Ẹni àìsàn ẹ ló máa lò fún. Bismillah ta'ala, àmọ́ ẹ̀fìn nǹkan sákàǹtì àwọn aláìní. Ẹ pè wá fún èké ìpè ní níjà tó bá òkú dojú kẹ̀dá, nǹkan táwa ń tà ní ẹ bá wa ra, àwọn egbògi wa tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání, made in India, packed in South Africa. Adè láwọn special tá ń ṣe, ẹni táyé ń dà láàmú, ètò àwẹ̀ wà, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn àlálùpà ọ̀dà wà tá máa fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ni tọ́rọ̀ ẹ bá gbọ́ odidi Al-Qur'ani àhàn fún ẹ, tọ́rọ̀ ẹ bá gba ohun tó àhàn tún fún ẹ. Bí ìsìnìláì tààlà aláwọn oríṣiríṣi product ẹ wóró eléyìí sin all in one ní ikú nìkan ni kò lè wò, ó dẹ̀ wà halal, ó wà scientific approved, they are all powders made in India, packed in South Africa, all in one, prevention ni treatment ni cure ni, transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa, caterpillar fún obìnrin tó fẹ́ conceive tọkọ-tìyàwó lè máa lò, obìnrin tó bá parí period ẹ̀ kó get caterpillar, ẹ̀rí kó get memory booster, ìsọ̀yè ilé àmfọmọdé àtàgbàlagbà tó ń gbàgbé nǹkan, bulldozer met fibroid oyún ìjú àbí blockage tube àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń ṣiṣẹ́ fún ẹ ti rí. Prostate powder master, ìsétọ̀, urinary tract infection, gallbladder problem, get here, prostate enlargement, miracle leaves, òun náà wà effective òun láti nílé, ikú nìkan ni kò lè wò. Ó ń forí kókó aláǹtakùn oúnjẹ olójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ní constipation, kò ń rí ìgbẹ́yà, ó ń gbóòórùn ẹ̀mí òkùnkùn nínú ilé, nínú ṣọ́ọ̀bù, bọ́ìlì ẹ̀ kò sprinkle ẹ̀ síbẹ̀, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf. Kò síbi tẹ́ ìwà tá àti lè deliver fún yín, tẹ́ bá wo àwọn page wa, à ń deliver sí Canada, America, even within Nigeria, à ń deliver káàkiri. Àmẹ́yìn lẹ́ máa sanwó delivery yẹn, ó wà effective, delivery fees ẹ̀yin lẹ́ máa san. Ẹ contact wa, special wà lóríṣiríṣi láwọn special powder. Bẹ́ẹ̀ ni àwọn egbòogi láti India, ní China, ní Arab country, ní Asia continent làwa ń lò ní ilẹ̀ Yorùbá wa náà, ní Nàìjíríà wa àti láfíríkà. So àdúrà wa gba gbogbo ẹ̀yin fans wa, gbogbo ẹ̀yin customers wa, òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní ṣubú dànù. Ẹ share program yìí lọ nílé, ó wà effective gidi. Ọlọ́run nífẹ̀ẹ́ yín, ẹ rí bá ti ṣe, ẹ rọ́nà gbégbà, ẹ ní parẹ́ máyé lára, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, ojú òní tì yín. Gbogbo àyèkáyè tẹ́ ẹ bá wà,
ẹ ní rí bànújẹ́ ìdùnnú lẹ́ẹ̀ máa rí títí ọjọ́ ayé yìí bí akílẹ̀ ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam inna li izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ wọ́n sọ̀pọ̀ lórí èké ìpèníjà lórí +234 810 913 1425 ẹ kọ́ lọ lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos fún àwọn tó máa ní mo máa ń fast sọ nọ́mbà fóònù nọ́mbà wa lélẹ́yìí +234 810 913 1425 máa sálàmù wáyé lálẹ́ kọ́ yìí.